Orúkọ mi ni Ọláwáìkè láti ilé-iṣẹ́ Àbáláyé Nàìjíríà. Lónìí a ó sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìlà kíkọ. Ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìlà kíkọ. Báyìí àwa pè ọ̀kan lára àwọn agbátẹrù Àbáláyé Nàìjíríà láti wá ṣàlàyé nípa ìlà kíkọ fún wa. Ní ìtàn ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìlà kíkọ. Ẹ ṣé. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé onírúurú ìtàn ni a ti gbọ́ nípa ohun tó bí ìlà kíkọ gan láwùjọ Yorùbá. Àmọ́ ọ̀kan lára ìtàn yìí ni a ó ṣàlàyé ní kúkúrú fún wa lónìí. Ní ìgbà ìwáṣẹ̀, a gbọ́ pé ní Ọ̀yọ́ ilé nígbà tí Ọ̀yọ́ ilé tú, gbogbo àwọn ọmọ Yorùbá fọ́nká, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bá ara wọn jà. Ọ̀yọ́ ò gbọ́ ti Ẹ̀gbá mọ́, Ẹ̀gbá gbọ́ ti Ìjẹ̀bú, Ìjẹ̀bú ò gbọ́ ti Oǹdó. Wọ́n wá ń bá ara wọn jà, wọ́n para wọn lójú ogun. Bí Ẹ̀gbá bá ti rí Ìjẹ̀bú, yóò ní kí ó sọ èdè Ẹ̀gbá. Bí Ìjẹ̀bú bá ti lè sọ èdè Ẹ̀gbá, bíbẹ̀ ni wọ́n ń bẹ́ wọn lórí. Ìbàdàn, tí Ìbàdàn bá ti rí Oǹdó, yóò ní kí Oǹdó sọ Ìbàdàn. Bí Oǹdó bá ti lè sọ Ìbàdàn, bíbẹ̀ ni wọ́n ń bẹ́ra wọn lórí. Ogun ṣẹlẹ̀ ní àwùjọ Yorùbá nígbà náà. Ní ìgbà tí a sọ yìí, arákùnrin kan wà, bàbá kan wà tí ó bí ọmọ rẹpẹtẹ. Ogun yìí ló fọ́ àwọn ọmọ rẹ̀ ká, tí wọ́n sì bára wọn ní ìdálẹ̀. Nígbà tí wọ́n dé ìdálẹ̀, ọkùnrin nínú àwọn ọmọ yìí ó mú àbúrò rẹ̀ obìnrin, ó fẹ́ gẹ́gẹ́ bí aya, láì mọ̀ wípé àbúrò òun lòun fẹ́. Nígbà tí ó fẹ́, nígbà tí ó yá, àwọn méjèèjì wá sílé, kí wọ́n bàtán délé, bàbá wọn ti kú. Nígbà tí bàbá kú, àwọn ẹbí ló wá ṣàlàyé fún wípé ṣé o mọ̀ wípé àbúrò rẹ ló fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó yìí. Àwọn àgbàlagbà wá pé bídíkótó ní ìlú náà, wọ́n pé bídíkótó. Wọ́n wá ṣèpàdé pé kí ni ohun tí a lè ṣe láti máa fi dá ara wa mọ̀. Èyí ló wá bí ìlà kíkọ láwùjọ Yorùbá. Láti ìgbà náà ni àwọn Ẹ̀gbá ti ní ìlà tiwọn, Ìbàdàn ní tirẹ̀, Oǹdó ní tirẹ̀, a ní Pélé Oǹdó, a ní Kẹ́kẹ́, a ní Bàràmú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni ìtàn ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ ìlà kíkọ. Ẹ ṣeun. Ǹjẹ́ àǹfààní wà nínú ìlà kíkọ? Ẹ jẹ́ ká gbọ́. Ẹ ṣé. Onírúurú àǹfààní ló wà nínú ìlà kíkọ. Gẹ́gẹ́ bí ìtàn ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ tí a sọ lákọ̀ọ́kọ́, a rí i pé ọ̀kan pàtàkì lára àǹfààní ìlà kíkọ ni wípé ó wà fún ìdánimọ̀. Èyí ni ó yẹ kí a mọ Ọ̀yọ́ yàtọ̀ sí Ìbàdàn. A ó mọ Ìjẹ̀bú yàtọ̀ sí Ẹ̀gbá nípasẹ̀ ìlà. A ó mọ Oǹdó yàtọ̀ sí Èkìtì. Fún ìdánimọ̀ ni pàtàkì rẹ̀ àkọ́kọ́. Pàtàkì kejì ni wípé a máa ń lo ìlà kíkọ fún oge ṣíṣe láwùjọ Yorùbá. A rí wípé Yorùbá bọ̀ wọ́n ní títa ríro làákọlà, bó bá jiná tán oge ní í dà, a máa fi ń ṣoge. Ìkẹta ni wípé a máa ń lo ìlà kíkọ fún orò ìdílé. Ó ní àwọn ìdílé kan tó jẹ́ pé ìlà kíkọ ṣe pàtàkì fún wọn. A ní ìlà Àbàjá Aláàfin tí wọ́n máa ń kọ, tí àwọn Aláàfin máa ń kọ. A ní ìlà Àbàjá Báṣọ̀run tí àwọn ti ìdílé Báṣọ̀run máa ń kọ. A ní Àbàjá Òwu, a ní Pélé Oǹdó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwúlò kẹrin ni wípé pàápàá jùlọ fún àwọn àbíkú, ó ní ìlà tí wọ́n máa ń kọ fún wọn kí wọ́n má lè kú mọ́. Ìlà yìí ni a mọ̀ sí ìlà Bàámú. Yorùbá gbàgbọ́ wípé tí a bá ti kọ ìlà yìí fún àwọn àbíkú, irú ọmọ bẹ́ẹ̀ kò ní kú mọ́. Ẹ ṣeun. Báyìí ẹ jẹ́ ká lọ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò láti mọ ìhà tí wọ́n kọ sí ìlà kíkọ. Ẹ máa bá wa ká lọ. Èmi ni Ayaba Bọ́láńlé Adéníyì. Ẹ ṣeun ma. Ó ní ìbéèrè kan tá a fẹ́ béèrè lóyún ọwọ́ yẹn, àdẹ̀fẹ́ kẹ́ ẹ dá wa lóhùn ní ṣókí. Ẹ má béèrè. Ṣé lè kọlà fún ọmọ yín? Lákọ̀ọ́kọ́ ní ilẹ̀ Yorùbá, ìlà kíkọ ó jẹ́ nǹkan àmúyangàn ní ayé ìjọ́un, ní ayé àwọn bàbá wa. Ṣùgbọ́n láyé òde òsìn, èmi ò lè kọlà fọ́mọ mi o, torí wípé kí ni kò bá gbà mú mọ́, kò bá gbà mú. Ẹni mọ́ tẹ́ bá kọlà fún ní ìsìn, ó béèrè pé ṣó bẹ́ kùn jà ni àbí kinní kan àbí kinní kan. Nítorí náà kò bá, èmi ò rò pé ìlà kíkọ bá ìgbà mu, èmi ò lè kọlà fọ́mọ mi. Ọmọ òde ayé ìsìn gan wọn tiẹ̀ ní gbójúlẹ̀ dé ò kọlà fún wọn. Ó dá àwọn ẹ ṣe ó mọ àti máa rí yín bá. Ẹ béèrè orúkọ mi. Yeah, it depends on the situation of our. For example, ìlà tí wọ́n nígbà míì ó máa ń jẹ́ bí ẹ̀ṣọ́ ìdílé.
tó bá yẹ pé bí ẹ̀ṣọ́ ìdílé wa ní ìyá ká já ìlànà kan sójú tó bá fi jẹ́ ká dá àgbègbè báyìí ní ìṣúwà ṣùgbọ́n tó bá pọ̀ yẹpa kọ́lọ́ fi ṣe ogi lásán tó máa ń fi làṣoge ní máa ń jẹ́ ẹ̀ṣọ́ ìdílé tó bá yẹ pàpọ̀ fi ṣe ogi lásán ni kò dẹ̀ má lè kọ́ fún torí modern times our yìí. ẹ ṣeun sá ẹ kú dédé rèé sá ṣe lè kọlà fún ọmọ yín. níbi táyé dé sí àdìkọlà fún mọ́sí. ẹbí ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ fún wa o. ìdí ni wípé láyé ìjọ ohun tí wọ́n ń kọlà nǹkan bíi méjì àti mẹ́ta ni wọ́n fi ń ṣe ìlà kíkọ láyé ìjọ ohun wọ́n fi ń ṣe wọ́n fi ń tún ẹwà ọmọ ṣe tí wọ́n pè ní beautification. ẹlẹ́ẹ̀kejì wọ́n máa fi ń sàmì sọmọ lára kó má sọnù. ẹlẹ́ẹ̀kẹta wọ́n máa fi ń mọ lineage ìdílé tọmọ ti wá. So nísìn nǹkan tá a lè fi ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti pọ̀ rẹpẹtẹ. We can beautify ourselves without a lè túnra wa ṣe láì kọlà. A dẹ̀ lè ní identity ibi tá a ti wá láì fi pé àkọ ìlà. So tá a bá lọ kọlà fọmọ kan sìn ó máa dàbí àjòjì láàrin àwọn ẹgbẹ́ á dẹ̀ máa dójú tì instead tó máa fi tún ṣe gẹ́gẹ́ bí táyé àtijọ́ ìtìjú ló máa jẹ́ fún sí. ìbéèrè wà mí jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ ṣe wò. ẹ kú dédé wò yìí a fẹ́ béèrè ìbéèrè ráńpẹ́ kan ẹ lè fún wa ní ìfẹ́ ẹ lè kọlà fún ọmọ yín. púpọ̀ gan àmọ́ àkọ́kọ́. ẹ̀jọ̀ kí ni ìdí? ìdí ni pé ìpìlẹ̀ṣẹ̀ Yorùbá ìlà kíkọ ni kíyàn sọ pé kọ́mọ kọlà ìpìlẹ̀ṣẹ̀ Yorùbá ni kò ń ṣe gbogbo pé kíyàn kọlà ló fi kú ó láwọn ìdí kan tàbí kejì nínú Yorùbá fúnra ẹ̀ tó fi ń kọlà fún mi. So ó dẹ̀ tún ní àwọn ìlà kan tó kó téèyàn bá kọ láyé àtijọ́ wọn fi ń sàmì tó kó téèyàn bá kọ ìlà fún mi èèyàn àti téèyàn bá rí ọmọ èèyàn láti sọ pé aráàlú ní báyìí ní báyìí àmọ́ ọlá pé ọ̀làjú ló ń jẹ́ káwọn èèyàn kí ó máa dàbí pé bóyá ààfin máa kọlà fún mi náà kó gbọ́dọ̀ pọ̀ jù ní àgbọ́dọ̀. ẹ ṣeun.